Alátìlẹ́yìn mi lórí ayé mi. Ayé ilé ẹ̀dá ṣòro. Ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé ẹ̀dá ṣòro. Ayé ilé ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe. Ènìyàn ò ṣe gbọ́kànlé ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe. Bánú sọ màmá bẹ́nìyàn sọ tòrójú lárí. Ọ̀rẹ́ òdenu àwọ̀ fẹ́lẹ́ bolú àorígun àṣẹbí. Ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe tòrójú lárí. Ọmọ aráyé burú ẹnu tán fi pàdé ogun náà fi pàdé ogun ayé. Ẹ kú léèlà kí onílé o bá ní ayé ló ń ṣe ni ayé ló ń kẹ́. Bẹ́ẹ̀ ni káàbọ̀ là kérò ọ̀nà. Ayé mọ̀lẹ́. Àṣebọ ọlọ́run ọba àdániwáyé. Ò ṣe gbẹ́kẹ̀lé ayé sùn. Ọbọ lọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀ ọba ẹlẹ́ni àtẹ̀ká. Ṣé gbẹ́kẹ̀lé o. Ìyẹn ọba tó tẹ́ sánmà bí ẹni ti kíni tó ta sánmà bí ẹni ta sọ. Ọlọ́run tó wá tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni. Ìbá ọba ọlọ́run ọba lágbára. Màá béèyàn. Ọba àjíǹrín bàbà bàbà jíǹrín yàgbó yàjò ọba àṣọ àmọ̀ ṣèbà rẹ̀. Láyé ń fẹ́. Àlá tún ti dé bá a ṣe ń dé sórí ìkànnì Káyà TV Káyàdé lórí ètò yín ètò ẹlọ́kan òjọ̀kan tá a mọ̀ mú wá. Ọ̀rẹ́ mi máa fi inú wénú. Àṣebọ ọba dániwáyé. Ìfẹ́ ojú la. Ọba tó ṣe ipò náà ló pa wá lánàá tó tún wá jí wa lé ní àmọ̀ ṣèbà rẹ̀. A rí ọ̀rẹ́ òdenu. Ìbọn ọba alágbára ni alágbára lọ́bọ ọlọ́run ọba tó fojú síbi tó wà tójú ń rí tó fẹnu síbi tó wà tẹnu ń sọ. Lọ́wọ́ ìta wa. Wà lárin jáde lánàá. Àwọlé lánàá. À ń kíwé wípé àwọn rìn lẹ́ni ara ń ro mí. Ṣùgbọ́n kílẹ̀ tó mọ́ ti àwọn dókítà tó ju dókítà lọ pé ó tọ́jú wa. Àṣebàárẹ̀ àmọ́ lórí ọba alágbára o. A ti wá jí sójú máa láàyè lẹ́ni. Lẹ́ni wọ́n san wá jàná wa lọ. EK0NI Arojinle lètò tẹ́ ń gbọ́ lórí ìkànnì Káyà TV Káyàdé tá a ti mọ́ mọ́ àwọn ọ̀rọ̀ wa lọ́lọ́kan òjọ̀kan sẹ́. Orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ bẹ́ẹ̀ ni. Aláàṣèbá ládéládé àṣèbá lóyè lóyè àṣèbá lóyè lóyè. Asibirallahu wa ni. Àṣèbá ọba Perugino 9 nílùú Ghana àti gbogbo aládéládé tó ń bẹ nílùú Ghana pátápátá pé kábíyèsí o. This is Global Sounds Production. Aláfíèsí lọ́ba táyé kábíyèsí lọ́ba tọ̀run. Ẹ̀dá ṣòro. Àṣèbá olóyè o àṣèbá lóyè lóyè ẹ̀yìn ọlọ́lá ẹ̀yìn bọ̀rọ̀ kìnní. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fún alọ́gbọ̀n àtòyé pé bẹ́ẹ̀ ti ṣe ń ṣe yìí ó ń da ó ń dùn ó yẹ ṣí bẹ́ẹ̀ ṣí báyìí. Ọ̀nà ọ̀la jẹ́ ẹ̀mú tẹ̀yìn náà ò ní dí máa yín lọ́wọ́ nítorí pé ọ̀nà kì í dí mọ́ lọ́kọ́ o bẹ́ẹ̀ ni ọ̀nà kì í dí má ládàá. Ọ̀nà kì í dí mọ́dò kó má lè sàn nítorí pé odò wọn lómi ò lápá omi ò lẹ́sẹ̀ omi wọ́ yanrìn gírẹ́rẹ́. Bẹ́ẹ̀ ni ìbọn ọlọ́run ọba ti ń darí afẹ́fẹ́. Àṣebá aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ Káyà TV Káyàdé lájẹwà Lukman Muhammad Káyà olúwa ẹ̀bà aláwòrán bíbá wa kẹ́ wọ́n kí àlìjẹ́nà. Iwájú tán kọjú sí ọjà ẹ̀yìn tán filẹ̀ mọ́jú ó bàjẹ́ náà làwa àti ìyàwó àtàwọn ọmọ àti iléeṣẹ́ àtòṣìṣẹ́ tán filẹ̀. Àtẹ̀yìn olólùfẹ́ wa àní jábọ̀ o. Wọ́n ní àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yín ẹnu. Bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀ ni o tòrójú lárí. A máa ríra wa pẹ̀lú dùnnú pẹ̀lú àlàáfíà. Arojinle lètò Arojinle lọ̀rọ̀ ayé. Báàbárò a máa ta kókó báàbárò a máa jóná. Tòrójú bẹ́ẹ̀ ni o. Ọmọ aráyé ẹ gbọ́ pé kí mo tún wá lè ní ṣùgbọ́n kí n tó bọ́ sórí ètò. Fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà yín. Ẹ jẹ́ n kọ́kọ́ dókè lọ́nà. Ṣùgbọ́n kí n tó dókè lọ́nà jẹ́ n pe nọ́mbà fún yín. Ẹ bá ń ṣe ẹ bá ń tẹ láìkẹ́ jó débi ó yẹ kó dé. Ẹ jẹ́ àwọn èèyàn ó jà àǹfààní ẹ̀. Nọ́mbà tẹ́ ẹ máa pè wá sí lórí ètò yìí. Ó náà ni +233 260878860. Lè ayé sùn. Wẹ́rẹ́ tí n bá ti ń pe nọ́mbà náà tán à ń lọ sókè lọ́nà lọ polówó ọjà nìyẹn. +233 260878860. Tàbí kẹ́ ẹ pè wá sórí nọ́mbà eléyìí +233 5019 32736. Bánú sọmọ máa bẹ. 5019 32736. Ẹ lè WhatsApp wa kẹsàn-án tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣe àdúpẹ́. Ẹ jẹ́ ká dókè lọ́nà ká lọ polówó lè ṣe wa. Torí pé ìpolówó tẹ̀ ní yẹn náà làgùn òun ń bọ̀. All over the world. Tẹ́ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Káyà TV rédíò jẹ́ kọ́ mọ̀ ẹ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Káyà
TV Radio ní kẹ́ follow. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV Radio ní kẹ́ follow. jáde ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV Radio ní kẹ́ follow. Kaya o Kaya o. Kaya TV Radio ní kẹ́ máa wò kẹ́ máa follow. ẹ̀lẹ́mbẹ̀ wọn orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya guest house aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò gbádùn ẹ̀yin àgbọ̀n wa àbúrò wa ẹ̀yin ọ̀rẹ́ wa lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport entertainment. Kí wọ́n máa bọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wá wà nílé iṣẹ́ wọn gbogbo àwa tá a fẹ́ lọ sí àjọ ọdún yìí ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀ tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj kọ́lọ́run kó kà wá yẹ àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa alibarakatulilayi wà jákèjádò àgbáláyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kumasi Kasua Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesoya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan Garage beside Health Center Jogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nigeria number rẹ̀ +234 816. ìwọ lágbára. ayayaya ẹ káàbọ̀ padà sórí ìkànnì Kaya TV Kaya rédíò lórí ètò yín ètò wa Arojinle lẹ́tọ̀ látìlẹ́yìn Arojinle lọ́rọ̀ ayé. ayé mi. ayé ilé. tó o mọ̀ wípé ayé le ni ayé le ayé lágbára ayé ọmọ ayé ayé atama yeyeye samatiye èèyàn ò ṣe é gbọ́kànlé. ayé tí ń jẹ́ kó yẹ ayé ó yé ni bánú sọ ayé tí ń yé èèyàn ènìyàn sọ ayé ayé ni ayé apani ayé nàmọ́nàmọ́ ayé yóò yá rẹ ò dénú. Èdùmàrè ọba àláwùrà bí òní da ayé sèmi àti ẹ o. a ò rí kún aṣẹ bí. ó gbọ́ ẹni tí ò bá kẹ́kọ̀ọ́ láyé ayé a sì kẹ́kọ̀ọ́ lára rẹ̀. ojú la rí. ẹni tí ò bá mọ bí ayé yé sí ẹ sọ fún un kó mọ̀ tójú olè mọ́lẹ̀ tó rẹ́yìn ayé ń bẹ́ ń bí o fẹ́ tẹ̀. pàdé ògùn o. lábí sọ pé àṣèbá ayé o àṣèbá ọkùnrin ṣèbá obìnrin o àṣèbá àwọn àgbààgbà tó lọ ń kó sínú ayé ló ń kẹ́. torí kò yẹ ayé ó lè yé wa náà lọ́lọ́run fi ní àmọ́ bọ̀ nínú ayé ká mọ̀ bá àmọ́ bí ayé yẹ́yìn sí ká lè bá àmọ́ bí ayé yẹ́yìn sí ká mọ̀ bá àtẹ̀yìn ayé mọ́lẹ̀ ni wọ́n fi ń sọ pé kẹ́dà ó sọ́ra kó mọ̀ ń pa ayé kó mọ̀ bá àtàṣọ àgbà mọ́lẹ̀. ènìyàn ò ṣe gbẹ́. nítorí pé èèyàn ń bẹ nínú èèyàn ń bẹ nínú èèyàn là ń pè láyé táyé fi ń já láàyè. ẹ gbọ́ Àròjinlẹ̀ lọ̀rọ̀ ayé o bá àbá rojinlẹ̀ a máa tàn kókó bẹ́ẹ̀ ni bá àbá dẹ̀ rojinlẹ̀ a máa jóná. èèyàn sọ. ẹni òye ayékéyé ni wọ́n ń pè láàyè òun náà ni wọ́n ń pè lágbà. ìfẹ́ àníjú. nítorí pé nínú ayé yìí àní. bá àbá fún ọ láàyè ń bẹ̀ ò lè máa ti ń jáyé o. ìfẹ́ ojú láyé ń fẹ́. a ní lórí ìkànnì Kaya TV Kaya rédíò náà láti máa gbọ́ àwọn pàápín àwọn èdè Yorùbá àwọn àjẹ́ àbálẹ̀ àwọn ètò àtòlà. àwọn tí ó máa kọ́ ọlọ́gbọ́n lọ́gbọ́n tó tún máa kó lóye lóye. dákun àgbà. nítorí pé ojoojúmọ́ náà lọ́gbọ́n ò máa gbọ́n sí náà ni ó fi máa pè lọ́lọ́gbọ́n. bẹ́ẹ̀ ni ẹni tó ẹ bá rí tí ò bá rọ́gbọ́n múnú ayé ni wọ́n ń pè lómùgọ̀. Èdùmàrè ọba àláwùrà bí òní sọgbọ́n èmi àti ẹdùnmùgọ̀ o. ìjà aláwùmọ̀ yá. Àròjinlẹ̀ lètò tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ gbọ́ kí la wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ètò tèmi. ìwọ la fẹ́ jẹ́ kó ṣe kí ni kó yé èmi àti ẹ̀ ń bẹ̀. dàmú mi ní ọjà. a fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan kan. ìwọ ya máa ń dọ́ra. ẹ gbọ́ kí ni wọ́n ń pè ní ìṣubú ẹnìkan ìṣubú ẹ̀dá.
ṣé wọ́n mọ̀ yí pé ìṣubú ẹ̀dá tá à ń dárúkọ yìí ìṣubú ẹnìkan This is Global Sounds Production. ẹ̀kọ́ ló jẹ́ fẹ́nìkan ìṣubú ẹnìkan ẹ̀kọ́ ló jẹ́ fẹ́lòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá à ń bẹ nínú ayé pátápátá àlójú tá a fi ń rìnà ẹlòmíì tó wá lójú tá a fi ń rìnà yìí ojú tí wọ́n ní tó fi ń rìnà ẹlòmíì kan gbé síbẹ̀ ni kò rí nǹkan kan o bẹ́ẹ̀ dẹ̀ ni ojú mọ́kànlù kẹ̀kẹ́ lóní. ó ní tọ́gbọ́n jẹ́ káráyé ó tó máa pọgbọ́n lọ́lọ́gbọ́n. ó ní tágọ̀sẹ̀ náà táyé fi ń pẹ ẹni tó gọ̀ lálágọ̀. èèyàn á máa mọ̀ wí èèyàn àdèmọ̀ ọmọ kí ó tí ò ní gbọ́n o. ìwọ lágbára mi. èèyàn dẹ̀ lè má mọ nǹkan kan tí ó gbọ́n jẹ́ ní tó kéwà tẹ̀ ní tó kàwé lọ. lórí tẹ̀ ní tó kọ́ṣẹ́. èèyàn dẹ̀ lè wá gbọ́n kó tún wá mọ̀wé kó mọ kéwú kọ́tọ̀ tó fún lọ́gbọ́n sí i. ìyẹn ní jẹ́ pé ó mọ àyínnìke ó dẹ̀ mọ àyínnì padà. torí pọ̀rọ̀ ọ̀nà ayé bí ọ̀rọ̀ èdè tí wọ́n máa ń pè lùbà ni wọ́n ní ìbànú ló mọ̀ ò mọ láìpo. àṣe ènìyàn. tó o bá fẹ́ gbọ́n o gbọ́dọ̀ mọ tí ń jọ́gbọ́n tí wọ́n fi pètè ọgbọ́n. àṣe. kó o mọ̀ bá àgọ̀ ó mọ̀ tí wọ́n fi ń pètè àgọ̀ téyìn ò fi gbọ́dọ̀ gọ̀. yàn sọ. nítorí pé ọ̀tọ̀ lọ́gbọ́n ọ̀tọ̀ lágọ̀ ọgbọ́n wa jọgbọ́n lọ bẹ́ẹ̀ ni àgọ̀ náà jagọ̀ lọ. fẹ́lẹ́ bolú. ẹlòmíín bẹ tá ẹ lè rí i pé àgọ̀ ni torí pé oríṣi méjì ló pín sí. ọ̀rọ̀ àṣe. máa ṣe rí negative náà lárí positive. ọmọ rẹ. ẹlòmíín bẹ́ẹ̀ mọ ló gọ̀ nínú ayé ṣùgbọ́n ó gbọ́n jù yín lọ. pàdégún náà. bẹ́ẹ̀ ni ẹlòmíín bẹ tẹ́ ẹ máa sọ pé ó gbọ́n nínú ayé bẹ́ẹ̀ ni òun gan ló gọ̀ jù. ayé. torí ẹ̀ nígbà yẹn ló fi fẹ́ sábàbí tá a gbọ́dọ̀ máa ní sùúrù bí ó ti yẹ ká ní sùúrù. ẹni. iná ló gba fẹ́ sábàbí tó yẹ pé tá a bá nímọ̀ ká máa ṣe bí ìpá ànímọ̀ nítorí pé àwọn kan bẹ tó nímọ̀ jù wá lọ. bá a bá wa sọ pé àgbọn tá a bá débi àárín ìwòjọ àwọn èèyàn ẹjẹ́ àfọgbọ́n tiwa ṣeré ni ká fi pamọ́ ká lè bá àfọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n. bá a bá wá láàrin rẹ̀ ẹjẹ́ ó yé wa yí pé níbi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ rìnà rìnà ẹ̀jẹ̀ àdìjú ń bẹ̀ ká ṣe bí ìpá àṣẹ kìnnì. àárín kẹ̀kẹ́ ká lè bá àlọ́gbọ́n kùnrin ìrìnà tá a ní. táwọn àgbàlagbà ń sọ wípé àfọgbọ́n ọlọ́gbọ́n sọ pé ìjẹ́ ká pàgbà nídìrín kì í jẹ́ pàgbà níwèrè. sórí inú ayé tá a wí òye ní bẹ́ńbẹ́ o ìwọ tó bá jólóye gbọ́dọ̀ farapamọ́ kó o lè bá a lóye kóye. inú ẹnu. nítorí pé ojúmọ́ bá ti mọ́ àwọn èèyàn sọ pé ọ̀yẹ́ là wá ní òye là ó tún wá di ọ̀yẹ́ là. ṣe bó. bójúmọ́ sí wá mọ́ tọ̀yẹ́ là tó yẹ là yẹn ó yí òye àwọn kan bẹ́ẹ̀ náà lọ ọ̀yẹ́ òdẹ̀ là fáwọn kan. musa. o gbọ́. dákun wá gbà wá. Arojinle tèní. sáwà. mo fẹ́ wá nǹkan fìdílé nǹkan. ọba tó la Yusuf. ó máa mọ́ lọ́gbọ́n kọ́gbọ́n ni o ó máa dùn máa so mùgọ̀dọ̀ lọ́gbọ́n tó bá farabalẹ̀. sáwà. ìjà. ẹ gbọ́ ìṣubú ẹnìkan. ìṣubú ẹnìkan ẹ̀kọ́ ló jẹ́ fẹ́lòmíì. yàda fún yàtọ̀. ẹ bá ń pe gbogbo ẹ̀dá tó rí ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Sounds Production. ẹ bá ń sọ fẹ́ni tó dẹ̀ ń wá tí ò tí ì rí mú náà. Rọ́jà. kó náà fìdílé nǹkan. èèyàn lè já ní wà lọ́dọ̀. ẹ sọ fẹ́ni tó ṣe wípé ó rí n tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí. ẹni ó bá ń fìdílé bìkan torí pé ìṣubú ẹnìkan ẹ̀kọ́ ló jẹ́ fẹ́lòmíì. EK0NI arájà náà bí Global Sounds kúrè. Production. sórí nínú ayé tá a wà yìí bẹ́yìn ò bá kẹ́kọ̀ọ́ lára àwọn tó lẹ́kọ̀ọ́ Allahu wa ni'mal wakil. kò lè mọ àwọn tí òun náà kò lè mọ̀ wípé ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ òun ń gbọ́ bára àwọn ẹlẹ́kọ̀ọ́ ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tèmi máa ń jọ bí òwe àsámà ọ̀rọ̀ nú ayé kò dàbí títì tó tọ́ lọ o kò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n o wọ́n bá sọ fún ọ̀pá ayé tọ́ lọ ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n Aspirabi. wọ́n jẹ́ ń yọ wípé kọ̀rọ̀kọ̀rọ̀ láyé gbà Aspirabi. kò sí títì tó tọ́ tó nu sánmà La. bó bá wá rí pléènì tó bá ń lọ lójú sánmọ̀ ńkọ́ ìwọ ló rí pé ó kàn ń lọ gbọ̀nràn ọ̀rọ̀ ń bẹ nu sánmọ̀ náà o lórí bùkátà. torí pé pléènì tí ń lọ sí Amẹ́ríkà yàtọ̀ sí èyí tó ń lọ Saudi Arabia lórí. ìyànà wà ń bẹ kọ́nà wà ń bẹ òkè wà ń bẹ òkúta wà ń bẹ tá à ń pè lógùlùntù ayé ní kọ̀rọ̀. ayé yìí lè. ìṣubú ẹnìkan Ẹ̀mí sọ. ẹ̀kọ́ ló jẹ́ fẹ́lòmíì. ènìyàn ò ṣe é gbọ́. gbogbo ìwà la mọ̀ wípé Sọ. tá a bá ń dárúkọ olówó nú ayé bánú sọ. nínú ọ̀gbà àgbà táwọn náà dé nú ayé yìí ènìyàn sọ. gbogbo wa la mọ̀ Abíọ́lá bó ṣe lówó tó ọ̀rẹ́ ò dénú. bá a bá tiẹ̀ wá ń dákọ̀ ìṣubú ẹnìkan àwòrí kun wa. ìṣubú olówó ọ̀rẹ́ mi. àbí ìṣubú alágbára ṣe
àbí ìṣubú tálíkà. kárí. sọ mọ̀ yí pé ìṣubú ẹnìkan olóògbé ẹlòmíì dìde nínú ayé. adégún náà fi pàdé o. bí Abíọ́lá ṣe tóun gbogbo wa la padà gbọ́ gbogbo ohun tó jó di sábàbí ohun tó fi gbọ̀nà ọ̀run rọ tó yẹ pé ìṣubú tiẹ̀. ní ayé ló ń kẹ́ni sọ. ọ̀pọ̀lọpọ̀ olówó mi sì kọ́gbọ́n bẹ̀ pé ibi lágbájá jìjì sókòtò lélẹ́yìí tó ti jì kòtò lélẹ́yìí má jẹ́ njì síbẹ̀ torí pé Yorùbá sọ wípé ẹṣin iwájú náà ń tẹ̀yìn wò ó sáré. ènìyàn. àbí wọ́n ní àgbàlagbà tó jì kòtò ó kọ́ ará yòókù lọ́gbọ́n. ṣé gbogbo èèyàn tó wá tẹ̀ lágbà òun náà ní mọ̀ ṣe kíni ní mọ̀ ṣe kíni. ló máa ń kọ́gbá lára àgbàlagbà yìí pé bí aṣíwájú jìn sí èmi ọmọ òyìn ò gbọ́dọ̀ jìn bẹ́ẹ̀. ló sọ máa béèyàn sọ. ìṣubú ẹlòmíì ń bẹ olówó mi ń bẹ yẹ pé ìṣubú ti ara obìnrin ni. ìfẹ́ àníjù bó. látara ìnífẹ̀ẹ́ obìnrin láníjù bó bẹ́ẹ̀ ti ń gbé dúdú ni ó máa gbé pupa mi ó máa gbé àyìnrín. ọ̀pọ̀lọpọ̀ olówó ló jìn kòtò nípasẹ̀ obìnrin. lẹ́yìn tó ṣe pé ìṣubú ti tiẹ̀ ọlá tiẹ̀ ibi tó ti wó lulẹ̀ nu. yàrá-bí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá jó ńlá kẹyè táwọn náà ṣe fi ṣe mẹ́ńtọ̀. àwọn èèyàn tó bá fi ọlọ́lá àbálágbára kan ṣe mẹ́ńtọ̀. àwọn ni wọ́n èyí sábà jìn sí kòtò ooru ibi tásíwájú wọn jìn sí. nítorí pé àwọn àgbàlagbà ni mo fi sọ pé gbogbo ẹ̀dá tí ń tẹ̀ lágbà kọ́ ni máa ń rí ọgbọ́n látara àgbàlagbà. wọ́n gbogbo àwọn èèyàn tó ń tẹ̀lé àgbà àbólówó. àwọn kan bẹ́nu wọn tó ṣe pé wọ́n ń tẹ̀lé lówó àbí wọ́n ń tẹ̀lé alágbára. ọ̀nà àràjà náà. tó ṣe pé mẹ́ńtọ̀ ni wọ́n fi ṣe ẹni tí wọ́n ń tẹ̀lé yìí mẹ́ńtọ̀ ni wọ́n fi ń ṣe. wọ́n fi ń ṣe ẹni tó yẹ pé wọ́n ń kọ́ ṣe rẹ̀ àwọn náà fẹ́ dà bẹ́ẹ̀. sẹ́rẹ́ àwọn tí wọ́n bá sọ pé àwọn fi lágbájá ṣe mẹ́ńtọ̀ yẹn wọ́n á máa tọ pinpin pé lágbájá báwo ló ṣe gòkè báwo ló ṣe wá di wípé ó ṣe wá ṣubú. asibirun lọ. ṣé wá rírun wọn. wákì. àwọn tí wọ́n bá ní lágbájá làwọn fi ṣe àtẹ̀gùn làwọn fi ṣe mẹ́ńtọ̀ làwọn fi jẹ́ aṣíwájú táwọn náà fẹ́ àríkọ́ṣe táwọn náà fẹ́ jẹ́ bó ṣe jẹ́. àwọn èèyàn sábà máa tọpinpin pé ńbo lọ̀gá wa ti ṣubú. ìgbẹ́kẹ̀lé ẹ̀dá ṣòro. nínú mo sọ pé gbogbo olówó àbí gbogbo alágbára. asibirun bí. gbogbo èèyàn tó tẹ̀lé olówó kọ́ ló fẹ́ jọ olówó. ẹlòmíì fẹ́ jọ olówó torí pé ó ní owó. yàrá. ṣùgbọ́n ẹlòmíì fẹ́ jọ olówó torí pé ó ní owó àti pé báwo ló ṣe tó fi sọ̀síìdì. látìlẹ́yìn mi. làákàyè táwọn tó ń tẹ̀lé àwọn alágbára àbólówó àbónípò ó yàtọ̀ síra wọn. lẹ́yìn mi ló. ẹlòmíì mọ́nítọ̀ olówó àbálágbára tí ń tẹ̀lé láti lè dàbí rẹ̀. báwo ló ṣe ń pé àdánwò tádánwò fi kàn án. báwo ló ṣe ń dáàbò bora rẹ̀ níbi kíni níbi àwọn ibi tí òjé jẹ gbèsè. báwo ló ṣe ń ṣọ́ra rẹ̀ nípa ọ̀rọ̀ obìnrin. ìwọ tó fẹ́ jọyàn ẹni tó fẹ́ jọ máa wo bí àṣìṣe rẹ̀ kó má bàa mú àṣìṣe ń bẹ̀. torí pé ń gbà lọ léèwé subject tí ń bẹ ń léèwé pọ̀ mathematics ń bẹ ń bẹ English ń bẹ ń bẹ Yorùbá ń bẹ ń bẹ bẹ́ẹ̀ ni geography wà ń bẹ onírànràn ni gbogbo ẹ̀ la máa ń kọ́ papọ̀ ńgbà bá wà ní primary 1 to 6 ṣùgbọ́n ńgbà bá ti ń bọ́ síbi ibi secondary a ti mọ try pé ó yá pé geography mo fẹ́ mú wàá mú kan nù ẹ̀ science mo fẹ́ mú wàá mú kan bẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ la kọ́ nípìnlẹ̀ ṣùgbọ́n gbà bá fi dé university graduate a gbọ́dọ̀ choose ẹyọ kan tá a fẹ́ mú tó yẹ pé la fẹ́ bóyá doctor la fẹ́ lọ fún a choose ọ̀kan bẹ̀ ìyẹn láwa á tẹ pẹlẹmọ dáadáa. kẹ̀kẹ́lé ayé. ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ yòókù náà kì í ṣe páàmọ́ o a ní lọ jìnnà nù ẹ̀ torí pé òǹkọ́ la fẹ́ kọ́ ìlà fi sọ wípé mẹ́ńtọ̀ rẹ lẹ̀kọ́ tó fẹ́ kọ́ látara olówó àbálágbára. olówó yẹn bá wá jẹ́ pé o fẹ́ kọ́ ọgbọ́n lọ́dọ̀ rẹ̀ alágbára yẹn o fẹ́ dàbí rẹ̀. ó ṣe é ṣe kó máa wà àwọn ìwà kan tí ò wù ẹ́ tí ò láìkì. àwọn ìwà tó ń wù tí ò láìkì yẹn ó làwọn sọ́bjẹ́ẹ̀tì tó kọ́ lé ẹ̀kọ́ tó ní ìdí ọkàn kọ́ ni. sọwárí ìwà tó olówó yẹn ń wù tó dára tó wá fẹ́ túwìsì tó fi fẹ́ dàbí rẹ̀. ìfẹ́ ojú la. ìyẹn ni subject tó mú tó fẹ́ mú jáde ńgbà tó graduate ní university graduate. wá wá ní ìwọ ni doctor ibẹ̀ ló gba doctor lé lórí. doctorate yẹn ibẹ̀ ló máa gbà á lé lórí. gbogbo subject yòókù o ní ìdí rẹ̀. àwọn yẹn làwọn ìwà tó ń wù tí ò dáa tó ò lè bá wù. ọba tó. bólówó náà bá wá lọ títí bẹ́ẹ̀ tó sọ̀síìdì tó ṣe kó dolówó ó sọ̀síìdì kò já sínú ọ̀fìn ayé ó sọ̀síìdì nọ́rọ̀ obìnrin ó sọ̀síìdì nípa ìnákùná alágbára náà sọ̀síìdì nípa gbogbo nǹkan tó lè bàrin àjò rẹ̀ jẹ́.
EK0NI aradana bí kúrì. yóò ṣe fi ṣe ìyànràn fún wọn tó ń ṣe mẹ́ńtọ̀ pé àwọn bàbá wa ni mẹ́ńtọ̀ wa. torí gbogbo àwọn ẹ̀dá tá a bá ti ń pè ní mẹ́ńtọ̀ ẹni afẹ́jọ ẹni afẹ́jọ ni wọ́n ń pè ní mẹ́ńtọ̀ o. gbogbo ẹ̀dá tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo wà tí ń bẹ lára òǹtọ̀ náà gbọ́dọ̀ wà lára wa. Allahu wa ni'mal wakil. bàbá wa rí ọlọ́lá kan àbálágbára kan àbólówó kan àbúlọ́ba kan àbá àfáà kan àbí pásítọ̀ kan tó wá ṣubú sí ibì kan sórí ibi tó ṣubú sí yẹn ọgbọ́n ló jẹ́ fún ọ o wá ní ìṣubú ẹnìkan ẹ̀kọ́ ló jẹ́ Felomin ní àgbàlagbà tó jìn kòtò ó kára yòókù lọ́gbọ́n ni o. Aspirabi yàrá ọlọ́run. ó gbọ́ Arojinle tèní ìwọlá. ọ̀pọ̀lọpọ̀ olówó lè ní. ìwọlá láti. ló ṣe wípé ahun ló fa ìṣubú tiẹ̀. ìwọlá láti. akágọ̀ ni wọ́n máa ń gba owó wọlé ni wọ́n èyí náwó síta. bẹ́ẹ̀ ni wọ́n sì ń tẹ̀lé pé mẹ́ńtọ̀ rẹ ló fẹ́ jí ó jẹ́. ó yẹ kó o máa pè sákèésí o pẹ̀lú àwọn arúgbó tí ń béèrè owó tí ò lè fún wọn. àbáwọn ọmọ ọ̀dọ̀ tí ń béèrè tí ń jágbe mọ́ wọn. ọ̀rẹ́. àbáwọn ọmọ gbogbo àwọn alàgbàlagbà tó jùlọ tó ń bẹ lábẹ́rẹ̀ gbogbo wọn ní kanra mọ́. ó dẹ̀ fẹ́ fi ṣe mẹ́ńtọ̀ rẹ̀. sọ́ọ̀mọ̀ pé ó ń ṣubú lọ́nu. kọ́ kó o yá aṣàlàyé fún pé ọ̀gá wa ibi tẹ̀ ń ṣe sí yóò dáa. ó ṣeé ṣe kó má fẹ́ gbọ́ o. ṣùgbọ́n rántí pé tó bá ṣubú kó o ti mọ̀ pé bẹ́ẹ̀ ló ti ṣubú ìṣubú ẹnìkan ẹ̀kọ́ ló jẹ́ fẹ́ nìkan o. a ò rí gun aṣebi ọ̀rẹ́ mi sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ alágbára tòró ojú láàrí. wọn ò mọ̀ wípé gbogbo ẹni bá ti jẹ́ alágbára láyé bí wọ́n bá ti ń pè ọ́ lálágbára wọ́n ṣe tán tí wọ́n fẹ́ pọ̀ nù. wọ́n bá ti ń pè ọ́ lálágbára máa sọ fún ọ wípé mi ìsà lágbára ìmọ̀ ni mo ní torí pé ìmọ̀ pọ̀ lọ jaburata. ó ṣe ní ayé lọ. ọjọ́ tálágbára bá ti ń pè rẹ̀ lálágbára táwọn èèyàn náà bá ti ń pè lálágbára. ayé. rántí pé àwọn èèyàn ó máa wádìí bágbára rẹ̀ ó ṣe tán. gbogbo bí ó ti ṣubú làwọn èèyàn ó máa wá pé kí ni ó pàdé agbára rẹ̀. wọ́n bá fẹ́ interview rẹ lórí rédíò àbí TV ìdí agbára rẹ náà wọ́n máa béèrè. ṣùgbọ́n tó bá ń pè lágbára tó bá pera rẹ ní onímọ̀ ọlọ́run kò ní síbi wọ́n fẹ́ bá wọ ọ̀dọ̀ rẹ. torí pé ńgbà wọn bá ti ń pè ọ́ lálágbára wọ́n ń wá ìṣubú rẹ nù bẹ́ẹ̀ dẹ̀ ni ìṣubú rẹ ni. ẹ̀kọ́ ló jẹ́ Felomin rántí pé àwọn èèyàn mọ́nítọ̀ rẹ bó ṣe ń sọ bí wọ́n ṣe ń bi ọ́ léèrè. ìjùbọ̀ mọ̀ ń pa ni. kó o rántí pé ipò tó wà lénìí. ọ̀rẹ́ mi máa fi. rántí pé lánàá ò sí nípò náà o ẹnìkan kò rí ọ́ ń gbà náà. fẹ́ ojú láàyè. ṣùgbọ́n àwọn èèyàn wá rí ọ lénìí wọ́n ń pò èèyàn pàtàkì láwùjọ ní nǹkan kan ni wọ́n rí lára rẹ̀. lẹ́nu. lópin ìgbà tí wọ́n bá ti wá ń rí nǹkan kan lára rẹ̀. sọ ma pé ṣúgà tí ilẹ̀ tí ò sí ṣúgà. dákun wá. èèrà kò lè ṣàdédé dì síbẹ̀ o. bó o bá rí bí èèrà bá dì sí. nǹkan kan bẹ́ẹ̀ tó dàbí ṣúgà ni. tó bá ti wá rí tí ṣúgà bá ti wá wà níbì kan èèrà máa wà ńbẹ̀. wà á rántí pé bí ṣúgà bá wà níbì kan òbéèrà bí 1 million bá wà ńbẹ̀. ẹ sọ fún ṣúgà kó yé máa dunnú o. torí pé eré bí ṣúgà ó ṣe tán làwọn èèrà ó máa sá. ó fi hàn yín pé ipò tí wọ́n ń pè ọ́ sí agbára tó o ní táyé fi ń yàn òun. bágbára náà ṣe bàjẹ́ tí wọ́n ṣe gbàgbé rẹ̀ ni wọ́n ń wá o. kìí ṣe pé gbogbo àwọn èèyàn fẹ́ràn ládéládé. kìí ṣe pé wọ́n fẹ́ràn olóyè. wọ́n bá ti ń pè ọ́ lólóyè àbí wọ́n ń pè ọ́ lálágbára àbí wọ́n ń pè ọ́ lọ́ba àbí wọ́n ń pè ọ́ lólówó àbí wọ́n ń pè ọ́ ní onímọ̀. asibirunlọ. rántí pé ọmọ aráyé ṣetán tí wọ́n fẹ́ wádìí rẹ̀ kó o tètè kó o ń bẹ̀ kẹ́lómi ò lè ṣe kinní kan lè bọ́ síbẹ̀ nù. bó o ṣe ń ṣe ń yàn ni wọ́n mọ wádìí rẹ̀. ìṣubú rẹ̀ ni wọ́n wá ó yẹ kó o mọ̀ pé ìṣubú ẹnìkan ìdìde ni Felomin. Arojinle tèní. Aspirabi. ó bá ti rí táwọn èèyàn bá ti ń fọ̀rọ̀ wọ́rọ̀ lẹ́nu rẹ̀ mọ́ tó ń sọ o. Aspirabi. torí pé náà ìsọ̀rọ̀ sí rẹ̀ wọ́n ń wá ṣubú rẹ̀ ń bẹ̀. ní ló fọ sábàbí tọ́pọ̀lọpọ̀ olóṣèlú a máa jánu kòtò ayé. ìwọlẹ̀. olóṣèlú bá bọ́ ta. lórí ibò. wọ́n láwọn ó ṣe gbá àwọn ó ṣe tàmọ̀dò. lẹ́lẹ́tìlẹ̀. bẹ́ẹ̀ dẹ̀ ni 3 party ló wà ń ta o party mẹ́ta àbí méjì àbí mẹ́rin ló wà ń ta. ayé ìwọ ló kọ́kọ́ fẹ́ ṣe kíni ló kọ́kọ́ fẹ́ ṣe ìdíje rally. ibi tó bá sọ̀rọ̀ sí làwọn party ẹlẹ́ẹ̀kejì ó ti máa gbé. pé n tó sọ ń pa tiẹ̀ lélẹ́yìí ó ti ṣàṣírí rẹ̀ pé n tó ń fẹ́ ṣe lélẹ́yìí. àwọn èèyàn ó wà lọ wá n tó ju ti tiẹ̀ lọ. wọ́n wá bẹ̀rẹ̀ sí máa pa ẹ má gbọ́ o. irọ́ ni wọ́n pa ẹ má tẹ̀lé wọn o. wọ́n láwọn fẹ́ ṣe báyìí lórí irọ́ ni.
táwọn ò ṣe fún yín ó yẹ ẹja bẹ̀rẹ̀ ní ìsìn. ọ̀rẹ́ nǹkan tí wọ́n wá sọ pé ó fẹ́ ṣe wọn. àwọn ìgbà tó fẹ́ wọlé ni wọ́n fẹ́ ṣe ó ti ṣàṣírí rẹ̀ síta. ẹbí ọ̀rẹ́ àwọn tó wá jẹ́ pátì kejì ó wá ṣe kínni. tó rojú lárí wọ́n á wá bẹ̀rẹ̀ nǹkan náà nígbà tí pátì tí wọ́n ti wọlé ọ̀nà tó ń lò fẹ́ ṣe àwọn wà bẹ̀rẹ̀ immediately. ó wá dákun ìwọ tó ti ṣe àtàwọn tí wọ́n ń ṣe tiwọn lọ́wọ́ ká ni wọ́n máa dìbò fún. àṣùbù rẹ̀ ni wọ́n ń wá tán bá ti ń béèrè ọ̀rọ̀ jù lọ́wọ́ rẹ̀. mo làákàyè tó fi sọ kó mọ́ bá ṣubú lórí pé ìṣubú ẹnìkan ìdìde ní Felomin. ayé mọ̀lẹ́. Arojinle lọ̀rọ̀ ayé bàbárò a máa ta kókó. ayé sùn. bàbárò wa dẹ̀ máa jóná ń gbà míì. ìyẹn ò ṣe gbẹ́kẹ̀lé o. ọgbọ́n láyé gbà o. ayé lè ẹ̀dá ṣòro. alẹ́. ọmọ èèyàn ò sí gbára lé. àwọn ni ó mọ sọ pé ìwọ ni ìwọ ni. bó o bá kó ń bẹ̀ tán àwọn ni ó mọ sọ pé ta ni sóò nìkan ni. ìfẹ́. ọmọ tó bá wà ń bẹ̀ tán bá ti ní ìwọ ni ìwọ ni mo sọ pé bàbá mi èmi kọ́ ẹ̀yin náà ni o. ìfẹ́ ni. tó bá ti kó ń bẹ̀ tán ó máa ní ọmọ ìmọ̀ lápọ̀nlé jù. aṣọ àpọ́nlé tó ń bù fún wọn wọn ní fi ó yà torí pé o ti fún wọn ní iyì òdì nìkan káwọn náà fún wọn ní iyì padà. ìfẹ́. ṣùgbọ́n tó bá ti sọ pé àwa la ṣe báyìí àwa lè ṣe báyìí. èyí tó ṣe lánàá táyé fi ń yàn. máa jó yín wọn pé èmi kọ́ mo sí ẹ̀yin náà lẹ́jọ́ ó ṣeé ṣe o. yàrá. bó o bá ti ń tì sí wọn náà wọ́n mọ̀ pé ọmọ yìí akọ́nlé ọgbọ́n. sọ mọ̀ yìí pé bàbá fẹ́ bàgbà jẹun ní bá a ṣe é sin wọ́n sá. lọ́wọ́ ìta. bẹ́ẹ̀ ni bàbá fẹ́ bàbà jẹ àwọn ọmọ kékeré sáré mìíràn. àtọ́láyú. bàbá fẹ́ bàgbà jẹun ọmọ kékeré ebúnjẹ níwájú àgbà ọ̀dọ̀ rẹ ló mọ̀ bù. yóòta. bẹ́ẹ̀ ni bàbá jẹun tán bó o sì lè jẹun fúnra rẹ níwọ̀ nìkan bẹ́ẹ̀ kọ́ ló sì lè jẹun níwájú àgbàlagbà. àwa ni bọ́mọdé bá bọ́mọ wọ́wẹ́ á bàgbà jẹun. gọ̀yú. ní tó bá fún mọ́ tó fi mọ́ wọ́wẹ́. ó yẹ kó o mọ̀ bó ṣe jẹun. nítorí pé tó bá ń dá ń jẹun fúnra rẹ ẹran ló kọ́kọ́ jẹ. ṣùgbọ́n tó bá wà níwájú àgbà tó fi jẹun tó ò gbọ́dọ̀ mẹ́ran o. àgbàlagbà ni ó bí ọ lérè pé ó mẹ́ran ni. ìwọ náà ló wà sọ pé yes sir tẹ́ bá ti fún mi náà ni. torí pé àwọn tí wọ́n ń bí ọ lérè pé sóò mẹ́ran ni. wọ́n mọ nǹkan tí wọ́n rí wọ́n mọ̀ pé ò gbọ́dọ̀ mú. aráàlú. bó o bá mẹ́ran ńlá wọn á ní nílá ló mú. bó o bá tún mú kékeré wọn á ní kékeré ló mú. jágbó ò fún ọ lẹ́ran tó yẹ ọ́. wà tó bá dìgbà tí wọn náà bá dàgbà ìwọ náà ó mọ̀ bó ṣe sọ fáwọn ọmọ rẹ̀ àbáwọn tó bá tẹ̀lé pé bí wọ́n ṣe ṣe lélẹ̀. bẹ́ẹ̀ ni ẹni tí ò bá lẹ́kọ̀ọ́ ò lè lẹ́kọ̀ọ́. Arojinle lẹ́tọ̀ ètò gangan la Arojinle. ní ìmọ̀lẹ́mọ̀lá wọ ní ìmọ̀lẹ́mọ̀sí. ó yẹ jẹ́ ndókè lọ́nà ẹ̀jẹ̀ ndókè ẹ̀jẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dà. +234-810-284. ǹjẹ́ ẹ ti gbọ́ nípa ilé iṣẹ́. iléeṣẹ́ alárùbáríkà kan mo tún gbédè o iléeṣẹ́ tó ṣe é fẹ̀yìntì tó ṣe é súnmọ́ tó ṣe é gbójúlé Bisi Express ló lè ṣe é torí pé ọ̀gá ni wọ́n ọ̀gá nìkan láwùjọ òkúta iléeṣẹ́ alárùbáríkà Bisi Express Bisi Express Bisi Express wà nílùú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà tí wọ́n ti ń kọjá wọlé tí wọ́n tún ń kọjá jáde fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ rọjà láti Nàìjíríà sílùú Ghana láti ìlú Ghana sílùú Nàìjíríà Australia ni America ni Japan ni China ni kódà kíbikíbi tẹ́ bá wà tẹ́ bá fẹ́ kọjá wọlé Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ ìlú Kasua ni ẹ̀yin tẹ́ bá fẹ́ kó ọjà jáde ẹ̀yin tẹ́ fẹ́ rọjà láti ìlú kan sílùú kan by air ni àbí by road Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ nọ́mbà tẹ́ máa pè wọ́n sí ó náà ní +233-244-780-330 Express ló lè ṣe é òní kẹ́ ẹ súnmọ́. àjànàkú kọjá mórí nǹkan fìrí tá a bá rẹ́rìn ká sọ pa àárẹ̀rìn iléeṣẹ́ tó yanrantí tó lálùbáríkà tó ṣe é súnmọ́ iléeṣẹ́ tó ṣe é bá dòwò pọ̀ Bisi Express Bisi Express ní kẹ́ ẹ súnmọ́ láti ìlú Kasua Accra Ghana ibẹ̀ ni wọ́n wà Bisi Express ń bá ní kọjá wọlé Bisi Express ń bá ní kọjá jáde Nàìjíríà sí Ghana ni Australia ni China ni ìlúkèlú tẹ́ bá wà tẹ́ bá fẹ́ ra ọjà wọlé bóyá by air ni àbí by road àbí lójú omi lẹ́fẹ́ kan ti bá ẹ̀ ń kọjá wọlé Bisi Express ní ilé iṣẹ́ tó yanrantí Bisi Express ní iṣẹ́ tó ṣe é fọkàntọ̀ Bisi Express ní iṣẹ́ tó ṣe é kówó rán àwọn náà ni nítorí pé ìta gbangba la ti bá gbà ẹni tó bá tó kàn náà là máa ń gbé nǹkan rán ẹni tó bá tó lọ ọjà náà là máa ń rán lọ́jà Bisi Express àtàjèrè náà ni fún gbogbo ẹni tó bá súnmọ́ wọn tó bá bá wọn dòwò pọ̀ yẹnu road bus stop blue top Kasua ibẹ̀ ni wọ́n wà nọ́mbà tẹ́ máa pè Bisi Express sí òun náà ni +233-244-780-330 lẹ́ẹ̀kan sí +233-244-780-330 Bisi Express Bisi Express ilé iṣẹ́ tó yanrantí. bára àfẹ́ máa rú ọjà tó jẹ́ bó jẹ́ ẹ́ńjìnì bó jẹ́ mọ́tò ni bó jẹ́ léèsì ni bó jẹ́ chain gbogbo nǹkan tó ń tà ní Nàìjíríà tẹ́ bá ti dè wá lọ́wọ́ kan làwọn ọlọ́ba yín rà
á dẹ̀ máa ń gbé á dẹ̀ gbé wá sẹ́nu ọ̀nà lẹ́yìn níbikíbi tẹ́ bá wà torí a ní ọ́fíìsì ní Tamale a ní ọ́fíìsì ní Kumasi a ní Cape Coast a dẹ̀ ní Takoradi bẹ́ẹ̀ náà la ní Accra kódà nínú Accra lé nípa fẹsẹ̀ bí the expressway àtúndí ní Kasua a ní Chelsea a dẹ̀ ní Nadenta àtúndí ní Adaraka. EK0NI àkúrájà dà. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Arojinle lọ̀rọ̀ ayé. ẹ káàbọ̀ ẹ̀yin wa padà nífẹ̀yìn àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà bẹ́yìn tẹ́ bá fẹ́ darapapọ̀ mọ́ ẹ pè wá sórí àwọn nọ́mbà wa. àgbègbè ẹ̀yin tẹ́ bá fẹ́ kàn sí gbogbo àwọn tí à ń bá polówó ọjà ilé iṣẹ́ wọn pátá bóyá àlùbáríkàtò lè láì o fẹ́ lọ sáàjì ni o fẹ́ lọ sí umura abẹ́yìn tẹ́ bá fẹ́ ra ọjà láti ìlú kan sí ìlú kan ẹ kàn sí ilé iṣẹ́ wa ń bì yìí bẹ́ẹ̀ ni àbí kẹ́ ẹ mú nọ́mbà àwọn nọ́mbà tí wọ́n kọ sí orí ìpolówó náà abẹ́yìn tẹ́ bá fẹ́ ra aṣọ àbáyá láti ilẹ̀ Egypt ẹ kàn sí wa ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò abẹ́yìn tẹ́ bá fẹ́ ṣe gold ẹ̀yin tẹ́ fẹ́ ra gold ẹ kàn sí wa bẹ́ẹ̀ ni gbogbo wọn wà níbí ẹ̀yin tẹ́ bá fẹ́ polówó ọjà yín náà má gbàgbé àti kàn sí ilé iṣẹ́ wa lórí nọ́mbà +23326087860 lẹ́ẹ̀kan sí +23326087860 tàbí kẹ́kẹ́ wọn nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +2335019327336 ẹ lè WhatsApp wa lórí ẹ̀ à ń bọ̀. ènìyàn ò ṣe gbẹ́kẹ̀lé ẹ̀dá ṣòro. ó rí inú ayé tá à ń wí ilé ogun ni o ilé ọgbọ́n ni. ọ̀rẹ́ mi ṣọ́ra. bó bá lo gbọ́n jù tó bá déwájú wà á tún ráwọn tó gbọ́n jù ẹ lọ. ọ̀rẹ́ mi ṣọ́ra ṣe. ìṣubú ẹnìkan ìṣubú ẹnìkan. ènìyàn sọ. ẹ̀kọ́ ló jẹ́ Felomin o. ojú la rí ọ̀rẹ́ òdenu. ìṣubú ẹnìkan ìdìde ni Felomin ìṣubú ẹnìkan ẹ̀kọ́ ló jẹ́ fún ẹlòmíì. ṣe bí ọ̀rẹ́ mi ṣọ́ra. olówó kan ló ń bẹ olówó kan wà dáadáa tó ní owó dáadáa lọ́wọ́. màá ráyè burú ẹnu tán kí n tó lọ bí ìtàn olówó yìí. náà fi ní ìmọ̀ bóyá gbogbo yín rántí ìgbà tí Abíọ́lá tí wọ́n fẹ́ ṣe campaign. ayé 2000 June 12 ni bẹ́ẹ̀ ni. ló ń kẹ́ ni. nínú àwọn nǹkan tí bàbá wa Abíọ́lá làwọn fẹ́ ṣe jáde nígbà náà wọ́n làwọn máa ṣe míìkì ọlọ́pẹ jáde so míìkì ọlọ́pẹ tí wọ́n fẹ́ ṣe yìí ìyá ò ṣe gbẹ́kẹ̀. àtàwọn onírànràn nǹkan tí wọ́n fẹ́ ṣe jáde ní product ẹ̀ ti wà ń lu Nàìjíríà tẹ́lẹ̀ tá a ti ń rà tó yẹ pé gbogbo nǹkan yìí dẹ̀ wọ́n kanga tó wọ́n kógó ṣùgbọ́n Ọlọ́run ló tó. bàbá wa Abíọ́lá ń gbà náà wọ́n jó yàwó yẹn pé táwọn bá wọlé o míìkì máa di iye báyìí nǹkan báyìí máa di iye báyìí nǹkan báyìí máa di iye báyìí. ìfẹ́ àníjù láyé. inú lóko ẹyẹ ń gbé ni àwọn bàbá wa máa ń sọ. ìfẹ́ àníjù. gbogbo nǹkan tó bá fẹ́ ṣe àrà tó bá fẹ́ da máa sọ kó o tó ṣe é. ọ̀rẹ́ mi. máa fi sínú kó o jó yan pé yóò da ni tó bá dìgbà tí ó ṣe báyìí. èyí tó bá wá kàràǹgídá pé kó o ṣe kó o sọ ó lè ṣe nǹkan ìyanu fún wọn tí wọn ò lérò pé o lè ṣe kó o tó di pé o máa wọlé. ọ̀rẹ́ òde. tó dípò àwọn èèyàn wo ohun tó ti ṣe kó tó di pé wọn ó gbà fún ọ lórí ìbò. tó la mú. ọ̀rọ̀ táwọn bàbá wa Bọ́lá bàbá wa ti Abíọ́lá sọ̀ngbà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní product ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣe pé wọ́n mọ̀ pé tó bá fi lè wọlé àwọn máa bàjẹ́ ni wọ́n ń bẹnu àwọn tí wọ́n ń bẹ lọ́hùn kí bàbá yìí má bàa wọlé gbàdúrà àwọn padà wá gbà lórí bàbá wa MKO Abíọ́lá. ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ni wọ́n pawọ́ papọ̀ wọ́n ṣe pé wọ́n ṣe gbogbo ẹ̀ pé kò gbọ́dọ̀ wọlé ó bá wọlé nǹkan ó bàjẹ́ lórí pé ìṣubú ẹnìkan ẹ̀kọ́ ló jẹ́ Felomin. ó yẹ kó o fi bẹ̀yẹn kọ́gbọ́n pé inú lóko ẹ̀yẹ ń gbé gbogbo ohun tó o bá fẹ́ ṣe mọ̀ gbé ẹnu sọ síta mọ́. bó o bá ti sọ́ta ibẹ̀ làwọn èèyàn ó gbà tí wọ́n fi padà mọ́ torí pé ayé le ayé gbẹgẹ́ wọ́n ń sọ bó o ṣe ń rìn gbogbo wọn ní gbogbo aláǹgbá ló dakùn délẹ̀ a ò mèyí tínú run bẹ́ẹ̀ ni kákí ni wọ́n ní ká díjú. Global Sounds Production. ká díjú ká ṣe bí ẹni kú ká wọ ẹni tí ó ṣe dárò ẹni ká bùrìbùrì ká fẹsẹ̀ kọ́ ga o àní ká wọ ẹni tí ó ṣe ni pẹ̀lẹ́. ẹ̀rín ìyàngí lọ́mọ aráyé máa ń yí sí ni. Congratulations akí ọ̀pọ̀ òkú oríire fúnlẹ̀ tuntun tí wọ́n fi kọ́ ni. Congratulations akí ọ̀pọ̀ òkú oríire pé òkú òbímọ tí wọ́n fẹ́ kó òbímọ láyé. Congratulations ó ṣe ìyàwó ó tún relé ọkọ ẹ̀yin lẹ́ẹ̀mọ́ máa sọ sọ́mọ̀ pé gbogbo ẹlẹ́dàá kó ló fariwo ni. ó dáa kógo rẹ̀ ó pariwo ju kí wọ́n pariwo ògo rẹ̀ lọ. kọ́lá rẹ̀ bá dé débi pé ó hàn sáyé ó dáa ju kí wọ́n gangan fọ́lá rẹ̀ hàn lọ. tó pẹ́ ẹgbẹ̀rún àwọn èèyàn ò fẹ́ kí bàbá rẹ̀ ó dìde ìwọ wá dìde ìwọ ń pariwo ara rẹ̀. ayé gbẹgẹ́ ìgbà àsọkọ́là sá lóorùn. ìṣọ́ra ṣe. ó yẹ jẹ́ ń lọ bí ìtàn bàbá olówó kan. mama. bàbá olówó yà máa olówó dáadáa. ojú la rí. ó lọ́rọ̀ dáadáa. ọ̀rẹ́ òdenu.
ọjọ́ orí ń bẹ lórí rẹ̀ ó ti dàgbà. a ò rí kun a. ṣùgbọ́n bó ṣe wá dàgbà tó yìí. ẹ̀mí sọ́ra ṣe tòrójú lárí. bàbá yìí a máa ṣe kinní kan o. aráyé kú. nǹkan tó wà máa ń ṣe yìí. ẹnu. ọmọ ọ̀dọ̀ kan tó àwọn ọ̀dọ́ kan wà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ọ̀dọ̀ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ pọ̀ ọ̀kan bẹ́ẹ̀ tó yẹ pé báyìí nífẹ̀ẹ́ dáadáa. ayé o. bàbá ẹni ìyá máa sọ fún bàbá yìí pé Ayé. bí bàbá yẹn bá fẹ́ jẹun bó bá ní ó bá lọ lóúnjẹ tó bá ní ẹ̀bà ẹyọ kan ló ń fẹ́ jẹ. ayé mọ̀. ọ̀rẹ́ ẹni tó jọmọ ọ̀dọ̀ yóò lè jẹ́ pé ẹ̀bà méjì ló fẹ́ jẹ o torí pọ́gà rẹ̀ ẹyọ kan ni ó rà. gbẹ́kẹ̀lé ayé. pọ́gà rẹ̀ bá ra ẹran márùn-ún yóò ra ẹran kan. ṣé gbẹ́kẹ̀lé. gbogbo nǹkan tọ́gà rẹ̀ bá ṣe ni máa ń ṣe ṣùgbọ́n èyí tó bá lè pàgbára àwọn ògbé yóò reduce tiẹ̀ gẹ́gẹ́ bí pọ́gà ẹ̀ bá jẹun àjẹjù kò ní jẹun àjẹjù ńbẹ̀. bọ́gà rẹ̀ ṣe ń wọṣọ ló ṣe máa ń wọṣọ. ìbánú tó bá délé olóúnjẹ bọ́gà rẹ̀ ṣe máa ń ṣe kó tó jẹ ni ó máa ṣe. ọ̀gá ẹ̀ wá fura sí pé alágbájá láyé. gbogbo òṣèṣì mi ló ń kọ́ ọ̀gá mo láìkì yín ni gbogbo bẹ́ẹ̀ sì máa ń ṣe máa ń wù mí ó dẹ̀ wù mí kí n ṣe kí mo fi ń ṣe mẹ́ńtọ̀. ọ̀rẹ́ mi máa. ó wá di ọjọ́ kan ọ̀gá ẹ̀ wá lọ lóúnjẹ ó wá ra ẹran ó wá ní kí wọ́n wa ẹran síwájú abọ́ kẹrin pọ̀ jaburata ọmọ sẹ́yìn wá rí i pé ìgbésẹ̀ tó kọ ọ̀gá ìgbé agbára rẹ̀ gbé. ọ̀rẹ́ òde inú. ọ̀gá náà wá ní ó yá kó jọ bóúnjẹ tiẹ̀ náà. arọ́bì. ìgbà tó wá fẹ́ ra oúnjẹ tiẹ̀ ó wá ní kí wọ́n bọ̀ mú ẹran díẹ̀ ẹran méjì. dákun wá. ọ̀gá yẹn wá wò ó náà wá ẹran síwájú ni. Wá. ọlọ́gá kì í ṣe bí ibà náà gbogbo nǹkan tẹ́ bá ṣe náà kọ́ ló ń lè ṣe. ọ̀la Yusuf. ọ̀gá wa rẹ́rìn-ín ọ̀gá yẹn wá ní kó wá jẹun níwájú. orí ọ̀gá yìí nífẹ̀ẹ́ débi pé tó bá ń jẹun lọ́wọ́ ó yẹ kó ọmọ ọdọ̀ kó jẹun lọ́tọ̀ ni. a ní ó yẹ kó wá máa jẹun kájọ máa jẹun. alẹ́. ó ti mọ ntọ́gà fẹ́ bọ́gà bá fẹ́ mú mi ó ti mọ ntọ́ fẹ́. àfihàn. kódà a máa fọ́gà rẹ̀ mọ̀ràn tó bá ṣe yí pé ibi tó ní ọ̀gá nífẹ̀ẹ́ rẹ̀ dé. níyàwó rẹ̀ bá jọ jà nínú ilé yóò pè pé lágbájá ọ̀rọ̀ kan bẹ tí mo fẹ́ sọ fún ẹ. dọ́ra yóò bọ̀. mo láìkì ẹ pọ̀ jù ìyá lágbájá ṣe báyìí báyìí kí ni kóhun ó ṣe lé lórí. ẹ mọ̀ wípé ìwà dáadáa pẹ̀lú ọmọ sẹ́ńgbà mi a máa jẹ́ kí ọmọ sẹ́ ó dàbí ẹni tó ti pò nìkan ni bẹ́ẹ̀ ni. ọ̀gá yìí tí wàá máa ń ṣe bẹ́ẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀ lóníranran a máa wo àwọn ọ̀wà bẹ́ẹ̀ láti pè sákèésí ọmọ yìí á wá pọ̀ ọ̀gá ìsákèésí ọ̀gá ẹ̀jẹ̀ á ṣe báyìí nǹkan báyìí lobìnrin fẹ́ nǹkan báyìí ni nǹkan báyìí fẹ́ débi wípé. ní ìmọ̀ ni mo la wọ ní ìmọ̀ ni mo sí. bọ́kà bá fọ́ àmì iṣẹ́ á ní olọ́bọ̀ ń gbóúnjẹ wá ń lé. bọ́kà bá fẹ́ da nǹkan da sọnù tí ò bá fẹ́ á ní ẹ bá ń pe lágbájá ó ṣeéṣe kó nídìí aṣọ náà. àwọn ọmọ bàbá yìí wá rí i pé ọ̀gá yìí nífẹ̀ẹ́ bàbá àwọn ó nífẹ̀ẹ́ ọmọ sẹ́wọ̀n púpọ̀. bẹ́ẹ̀ náà ni àwọn ìyàwó mọ̀ pé ojú ọ̀gá wa lélẹ́yìí. aspiro bíyà. ṣùgbọ́n ọ̀gá yìí bó ṣe wá dáa tó ìwà kan ń bẹ lọ́wọ́ rẹ̀ tí máa ń wù tí ò dáa. wọ́n lágbára mi. ọmọkùnrin yà máa pè é sákèésí pọ̀. ẹ̀yìn mi. ẹ bí mi léèrè pé kí ni wà náà. Àròjinlẹ̀ lọ̀rọ̀ ayé àròjinlẹ̀ lọ̀rọ̀ ayé. tó mọ̀ yí pé gbogbo ọmọ iléèwé tó ń lọ sí iléèwé. à ń fi àwọn tíṣà wa sí mẹ́ńtọ̀ ni pé bí wọ́n ṣe mọ̀ àwa náà fẹ́ mọ̀ bẹ́ẹ̀. bí wọ́n ṣe mọ̀ mathematics àwa náà fẹ́ mọ̀ bẹ́ẹ̀. ló fa sábàbí tó àwọn ọmọ tó bá lọ kàwé fi máa ń yege táwọn náà fi máa ń nímọ̀ bí ọ̀gá wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni arákùnrin sì máa ń ṣe fọ́gà rẹ̀. rẹ́mi sọ́ra ṣe. ọ̀gá yìí gbogbo ògbà. sọ́n mama bẹ́ni. gbogbo ògbà tó bá ti ṣe kíni tó bá ti fẹ́ tó bá ti wà nílé olóúnjẹ. ọ̀rẹ́ òde. ó máa ń hùwà kan tí ọmọ ṣẹ́ ẹ̀ máa ń pè sákèésí pé kò dáa kó mọ̀ máa ṣe. orí kun aṣẹ bí. bọ́gà ìbá dé ibi tó ní tínú ọ̀gá ìdáadé. gbogbo bí wọ́n bá ti jókòó bó bá bá wọn tí wọ́n bá ń jẹun lọ́wọ́. iye burú. tí wọ́n bá ti pè é pé kó wá jẹun. múná fi pàdé ògùn. pẹ̀lú ìfẹ́ tó ní sí wọn wọ́n pè wọn àpè. oúnjẹ tí wọ́n ń jẹ lọ́wọ́ á bá wọn jẹ ń bẹ̀. ìlú ń pa ni. bí wọ́n mú mi lọ́wọ́ tí wọ́n bá ní ẹjẹ́ kan lọ bomi á ní mo nífẹ̀ẹ́ yín kò sí nǹkan tẹ́ máa ṣẹlẹ̀ á bá wọn mú mi. ayé mọ̀lẹ́. kódà tí wọ́n bá wà níbì kan orí àga tí wọ́n bá gbé fún ọ̀gá yìí máa jókòó bẹ̀ níbi tó ṣe pé ìfẹ́ rẹ̀ dáadé. ayé ṣòro. ọ̀gá yìí kì í ṣe pé ìwà tó burú ni o ṣùgbọ́n ó jẹ́ ìwà kan tó ṣe pé ọmọọṣẹ́ yìí wò yí pé ọmọ àgbà ni. gbogbo ntọ́gà yìí ṣe wọ́n lè tibẹ̀ mú ọ̀gá wa. ọlọ́run ló tó. bó bá rẹ́ni tó ń ta ọsàn àbẹ́ni tó bá gbé nǹkan wá mo bá ra ọsàn wá sínú ọ́fíìsì fún. ọ̀gá ò ní beníbèjì yóò mú bẹ̀ ni. torí pé inú tiẹ̀ mú. níjú láyé ń fẹ́. ọ̀gá yìí ti máa ń ṣe bẹ́ẹ̀ ó ti máa ń ṣe bẹ́ẹ̀. níjú kó mọ̀ ń pa. pàṣẹ gbogbo bọ́gà yìí ṣe ń ṣe níléeṣẹ́ tó ti ń ta ọjà. ọ̀rẹ́ mi máa. àwọn kan náà ń bẹ tó ní product bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ tarú ẹ̀. ṣùgbọ́n ti tọ̀gá yìí ni ayé máa ń fẹ́ jù. òun láyé máa ń yìn ní ọ̀tún òun láyé máa ń yìn lósì. nítorí wípé inú kan lòun lòun tiẹ̀. yàrá-bí. ó wá dọjọ́ kan. làmú. àwọn aráàlú wá pé bóyá lágbájá lóye kan tọ́ sí ọ̀nù ìlú afẹ́ fún ọ lóye torí pé ó dáa. àsóyè tí wọ́n fẹ́ fún bàbá yìí ẹnìkan ti ń bẹ tó tọ́ sí tẹ́lẹ̀
tẹ́lẹ̀ tó yẹ pé àwọn èèyàn wò pé torí pé ò lówó lọ́wọ́ wọ́n wá fẹ́ gbé fún bàbá olówó tó ń fowó ṣàánú. ìgbà tó délé àgá ìwà pọ̀ ọmọọṣẹ́ rẹ̀ pé wọ́n mọ̀ fẹ́ gbéṣẹ́ báyìí fún mi wọ́n ní wá joyè báyìí. ọmọ sọ wípé ọ̀gá mi ó dà ìwà rẹ̀ tẹ̀ ń wù ládùúgbò náà ló jẹ́ kí wọ́n fẹ́ fi oyè náà ta yín lọ́rẹ. ṣùgbọ́n n bá gbà yín nímọ̀ràn yìí pé wọ́n fòye ilẹ̀ fún wa nítorí pé ilé sanmi ó dùn joyè lọ. èyí tọ́lọ̀ ti dá yín ti ju wípé ẹ̀ ń bá wọn jẹ ọjà sóyè ẹ̀ ń bá wọn wá oyè kan káàkiri lọ. ó nítorí pé oyè tá ẹ̀ ń rí òun kò ní jẹ́ ká ráàyè àti máa ṣiṣẹ́ yín o. gbogbo ìgbà tán bá dẹ̀ máa pè yín ẹ gbọ́dọ̀ mọ wà ń bẹ̀. sẹ́ẹ̀sì mà pẹ́yìn délé ìfò nílọ̀lú èyìnbó fọ̀lá lọ Amẹ́ríkà ni. ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń bá yín dúró síbi iṣẹ́ yín. ó yẹ pẹ́yìn kan ni wọ́n dẹ̀ fẹ́ rí ń bẹ̀. wọ́n bá wá pè yín láàfin iṣẹ́ máa ráàyè báyìí. ọmọọṣẹ́ ọ̀gá yẹn wá sọ fún pé o ṣe ọmọọṣẹ́ mi. asbiro bi. òun máa rò dáadáa. nígbà tárakùnrin ìdílé ó sọ fún ìyàwó rẹ̀. ẹ mọ̀ pé àwọn obìnrin wa máa ń fẹ́ nǹkan fẹ́fẹ́ yoyo. inú rẹ̀ dùn sí pé ọkọ mi. ọ̀làgbára mi. a jẹ́ pé òun náà di ìyàwó olóyè nìyẹn. mi lo. oyè tí wọ́n fún yín ìdá ẹgbàá. ọkùnrin yóò bèbè ní bèjì. ẹyin mi lo. ó dọ̀rọ̀ tó ń sọ fún ìrẹ́ ọmọọṣẹ́ mi. bí mo ti sọ fún yàlágbájá nínú ẹ̀ dùn sí. so ìyàwó mi dẹ̀ ti sọ fáwọn ẹbí mi. wọ́n ti ní kóhun ó gbà. ọmọọṣẹ́ ò dẹ̀ lè pàṣẹ fọ́gà rẹ̀. ayé ọ̀gá yìí máa gbà á. ọ̀rẹ́. ọ̀gá yìí ń ṣe déédéé o kò dẹ̀ pa bí iṣẹ́ rẹ̀ kò pa bí iṣẹ́ rẹ̀ jẹ́. ìgbọ́kànlé. kò di stop iṣẹ́ rẹ̀. ọ̀rá. àṣẹ arákùnrin kan bẹ tó ṣe yí pé. sọ́n. ó ń gángan lóye tó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé olówó àmọ̀wà tó wù. wọ́n fi gba oyè yìí lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́. bí mo sọ fún yín pé arákùnrin yìí. àwọ̀ fẹ́lẹ́. bàbá tí wọ́n fún ní oyè tó jólówó tó já láàánú yìí. bí ọ̀rẹ́ mi. ó jẹ́ èèyàn kan tó ṣe wípé kò síbi tó dé bó bá gbóúnjẹ bẹ̀ tó á bá wọn jẹ́ nítorí pé inú tiẹ̀ mọ́. kò lérò pé nìkan lè ṣàbùrú sóhun. wọ́n fi pàdé egun náà fi pàdé. ẹni tí wọ́n fẹ́ fún lóyè láàfin tẹ́lẹ̀. bó ṣe rò pé sí lágbájá ìṣó nìkan ni. ìwọ nìkan lọ́tún ìwọ nìkan lósì. ọjà rẹ tó ń ta àwọn yòókù ò tà lọ́jà mọ́. wọ́n tún wá fòye lọ oyè tán fẹ́ gbé fún ìwọ tún fẹ́ gbà mọ́ mi lọ́wọ́. eléyìí tó jẹ ó sọ pé ò ní jẹ mí mọ́. arákùnrin wa wo ibi tí bàbá olówó yìí fi sí. ó lọ síbi kan jọ kan ó rí wípé kò síbi tí kì í ti jẹun gbogbo èèyàn ni máa ń bá jẹun. arákùnrin ṣeṣe kí ni. Ọlọ́run. ó sì pa ìdí àpò papọ̀ mọ́ àwọn tí wọ́n ibi tí wọ́n pè sí ní òkèṣe kan nìyẹn. ojúlé. òkèṣe tí wọ́n wá pè sí. máa béèyàn. wọ́n wá kó oríṣiríṣi èso kalẹ̀. ẹnìkan ti gbàbọ̀dé ńbẹ̀ ó ti fi nǹkan èso sínú ẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ yẹn sẹ́ a máa pè sí àkíyèsí pé ọ̀gá. dáníjú. ẹ dẹ́kun ẹ má máa jẹun ní anywhere ẹ má máa mu nǹkan táwọn yẹn bá mu mọ́. gbogbo gbàǹgbà míì bẹ́ẹ̀ ṣe rí kọ́ nínú wọn ṣe rí. kámọ̀ bó pè lọ́ọ́lé olóró. ìfẹ́ ojú láyé ń fẹ́. bárakùnrin yìí bí wọ́n ṣe po nǹkan mọ́ nǹkan tí bàbá yìí jẹ nìyẹn o. wọ́n po nǹkan mọ́ nǹkan tí bàbá yìí jẹ láàrin ọ̀sẹ̀ méjì. ara bàbá yìí ò bá yá. àwa lọ́wọ́. wọ́n wádìí ẹ̀ sọ́tún wádìí ẹ̀ sósì. wọ́n ní bàbá yìí jẹ nǹkan ni. láyú. wọ́n tún wádìí ẹ̀ sọ́tún wádìí ẹ̀ sósì. wọ́n jọ yẹ pé nára èso tó jẹ́ ń bi báyìí. òun ló ṣe nǹkan báyìí sí ara rẹ̀. ṣùgbọ́n pẹ̀lú inú kan tí bàbá yìí ń lò. wọ́n sá gbìyànjú fún bàbá yìí. wọ́n pa oró oògùn tí wọ́n gbé fún bàbá yìí jẹ. EK0NI arájà náà bí kò. oògùn tán fún bàbá yìí òkun tó lè kú ni. ṣùgbọ́n pẹ̀lú dáadáa tí máa ń ṣe. àwọn èèyàn gbìyànjú. wọ́n dùn sọ́tún dùn sósì. kò gbádùn ṣùgbọ́n kò nǹkan yìí ò pa. ní àsìkò náà ẹ gbọ́ èèyàn mi àròjinlẹ̀ lọ̀rọ̀ ayé nítorí tí wọ́n bá ń pè ọ́ sákèsí ńgbà míì máa gbọ́ àkéèsí o gbọ́ràn sàn ju ẹbọ rúru lọ. ní ìmọ̀nìmọ̀lá. ìgbà tó bàbá yìí wá délé ẹ̀mọ̀ pé mo sọ para rẹ̀ ò yá mọ́. This is Global Sounds Production. ọmọ yìí wá ń sunkún ọmọ sẹ́yìn wá ń sunkún. bí ọ̀gá mo dẹ̀ sọ fún yín. pé bójú ṣe rí kọ́ nínú ṣe rí. bójú tí ń ṣe rí bínú yín ṣe rí kọ́ nínú àwọn èèyàn ṣe rí. aspirobi. nǹkan tóun ní kẹ́ ẹ má jẹ àwọn nǹkan ló fa sábà bí báyìí ó ní ọmọ sẹ́mi mo mọ̀. ó mọ̀ ń sọ fún mi lóòótọ́. ìyáàlá. kámú bọ́pọ̀ lọ lóró láàrin bí ọdún márùn-ún sígbà náà bàbá yìí má gbọ̀run lọ. ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ tí bàbá yìí ní tí bàbá yìí ò tó kú bàbá yìí sọ fún àwọn ọmọ ẹ̀ pé ọmọ sẹ́ mi ìyẹn ẹjọ́ àrò fàṣẹ mi o. ó dẹ̀ dóun lójú pé yóò máa ṣe déédéé fún yín nítorí pé ó sọ àwọn ọ̀rọ̀ fóun lóríṣiríṣi àìgbọ́rọ̀ òun ló fa àdánwò. ẹ̀yin ọmọ mi ó ní ẹjọ́ mọ mọ́nítọ̀ torí pé mọ bí ilẹ̀ ti lójú nítorí pé nǹkan tó ń fa àdánwò fóun yìí kó mọ̀ bá wàá fa àdánwò fẹ́yìn náà.
bánú sọ bọ́mọ sẹ́yìn sí take over ni láàrin ọdún 5 bàbá yìí máa kú. rojú lárí bí bàbá yìí ti wá kú bàbá yìí ló wá ọmọ sẹ́yìn ló wá rí wípé pẹ̀lẹ́ Isubu ọ̀gá àwọn ikùn ẹ̀kọ́ ló jẹ́ fóun báyìí o. Isubu ẹnìkan ẹ̀kọ́ ló jẹ́ Felomin. rojú lárí wọ́n náà ara ká ẹ̀ ti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ o. ẹnu bẹ́ẹ̀ ni bí a ní rí jù bẹ́ẹ̀ lórí ètò tìní Adé o. Arojinle ni orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. ẹ dákun ló ń pa ní. ọjọ́ 16 oṣù karùn-ún tá à ń wò yìí ó ní ètò tí mò ń pariwo tá a ti ń polongo nílé iṣẹ́ wa yìí ní EK0NI TV tá à ń pè ní ìrírí mi. ènìyàn ètò náà máa bẹ̀rẹ̀ tẹ̀lé pẹ̀lú agbára Ọlọ́run ọba alátìlẹyìn tí ń tì wá lẹ́yìn ìyẹn ṣe ọba tó ń sọ wá láti inú oyún tó ń sọ wá dè ní ètò tẹ́ ti ń gbọ́ náà ni ètò yìí náà ni tẹ́ ń gbọ́ ìtẹ́ ti ń wò yìí. gbára lè bẹ́ẹ̀ ni EK0NI TV náà lẹ́tì máa wo ìrírí mi. bá bẹ́ẹ̀ ni on the 16 ọjọ́ 16 oṣù karùn-ún ètò náà bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àtẹ̀tìlẹ́yìn Ọlọ́run àtìfẹ́ àti àánú rẹ̀ àṣẹ rẹ̀ tó fi lé gbogbo àwọn alágbára tó ń bẹnu ayé tó fi lé wọn lọ́wọ́ àtàwọn aṣíwájú wa yóò bẹ̀rẹ̀ yóò sì já sí rọrùn fèmí àti ẹ̀ àfi á dẹ̀ rèrè ń bẹ̀. ẹ máa fọ́lọ̀ wa wọ́n ti bẹ̀rẹ̀ sí polówó rẹ̀ báyìí ní orí EK0NI TV. fẹ́ nípa ẹni tẹ́ bá ní TV àgbéléwò nulẹ̀ ṣe bójú bóyá ẹ wo bóyá ẹ wo gbogbo channel yín bẹ́ẹ̀ ni ẹ rí wò ń bẹ̀ èyí tẹ́ bá dẹ̀ ní Ghana decoder ẹ máa rí wò ń bẹ̀ ẹ ṣe àdúpẹ́. dákun wá gbà. wọ́n jẹ́ kí n dókè lọ́nà ẹ̀jẹ̀ n dókè lọ́nà. ẹ̀yin ti Kumasi ẹ̀yin Takura ẹ̀yin ti Tamale káàkiri gbogbo ibi tí ọmọ Yorùbá wà ń lu Ghana yìí pé iléeṣẹ́ kan ti dé o láti máa gbọ́ ètò Yorùbá ní gbogbo ọjọ́ Sátọ̀dé ní aago 7 sí aago 8 kí lorúkọ iléeṣẹ́ náà EK0NI TV EK0NI TV wà ní New Fadama ibẹ̀ náà lẹ́ẹ̀tì máa gbọ́ ètò náà látẹnu ọmọ yín àbúrò yín ọmọ yín Alhaji Taofeek Shafihin Olapade ọ̀nà lóòtú àti ẹni tí ó máa tukọ̀ ètò náà kí lẹ́dùwà ọba ọ̀làwùrà yìí bá wa tó kí lorúkọ ètò náà ìrírí mi lè ètò náà láti máa rí lọ́ba níjòyè ọlọ́lá àti àwọn ọlọ́rọ̀ tí wọ́n máa wá sí iléeṣẹ́ náà fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ darapapọ̀ tẹ́ fẹ́ polówó ọjà yín bẹ́ẹ̀ ni àtẹ̀yin tó ṣe yí pé ẹ fẹ́ sponsor ètò náà ẹ fẹ́ sonígbọ̀wọ́ ètò náà ó lè bá àdébi tí à ń fẹ́ ó lè bá àdélẹ̀ lérí torí pé Yorùbá dùn lásà Yorùbá dùn lédè Yorùbá dùn lẹ́wà bẹ́ẹ̀ ni ẹ pe nọ́mbà yìí yẹn nọ́mbà Alhaji Taofeek Shafihin Olapade 0596 021 513 0596 021 513 tàbí 02717 22789 tàbí 02717 22789 ìrírí mi lètò náà ẹ pè wá WhatsApp mi fún àǹfààní ìtẹ̀ bá fẹ́ polówó ọjà abẹ́fẹ́ dúnúgbọ̀wọ́ ètò náà ẹ ṣé o ire lójúmọ́ ní àkàtúntò. ó lẹ́rìí sí yẹn pàdé wa ní ọjọ́ 16 May òun náà lètò náà ó bẹ̀rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run a máa kọ́ra wa ní àṣà àti ìṣe bá a sì ń kọ́ra wa ní Yorùbá a máa pa òwe a dì máa gbé àwọn àgbàlagbà wá lọ́tùnlọ́tùn ó lè polówó ọjà rẹ̀ àyè wà owó pọ́kú náà láàmú san láti polówó ọjà wa ẹ ṣé àdúpẹ́. máma bẹ. ẹ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. ọ̀rẹ́ o. ó kí olúbísí ọmọ akínlóye ní àwọn òtí ògbọ́dọ̀ wòran igwe olú. bàbá wa fẹ́fẹ́ wọn mọ́jẹ̀ madam Olúwabùnmi ọ̀rẹ́. alájà balùkì alájà wa Mansuratu Akabaola àrí. DJ Tuga máa ráyè. àtìyàwó káyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iwájú ìlọ̀pọ̀ ìbí tí ń rí sí iwájú láàmú ọ̀lẹ́ṣẹ́ àdúpẹ́ ìpàdé. kùtù di ọjọ́ mẹ́jọ lórí ètò yìí lórí àkọ́tún ètò yìí tẹ́tù máa gbọ́ àwọn ètò lọ́lọ́kan ọjọ́ kan bẹ́ẹ̀ ni Arojinle lè tẹ́ gbọ́tán Arojinle ni tá a bá rò wọ́n ní a máa ta kókó tá a bá rò sí ni a sì máa ta dín bẹ́ẹ̀ ni òun tá a bá rò wọ́n ní gúngún ló máa ń gún ẹ̀ṣẹ̀ àdúgbò ó dé àbọ̀. Ọlọ́run ló tó gbára lé Arojinle bánú sọ máa béèyàn sọ ìfẹ́ àníjù láyé ń fẹ́ ìfẹ́ àníjù